lẹ́yìn náà ní ọdún tí ń bọ̀ nígbà tó wà pé ojú máa yọ ni. Àdúrà mi náà tún ni pé fún ìlú Òró ní bàjẹ́ ìlú Òró ní túká gbogbo ọmọ Òró tí wọ́n dúró tọkàntọkàn wọ́n wà níbí lẹ́yìn àti wọ́n wà lẹ́yìn òbí náà oyin pátá làbí ẹ̀bọ̀ lọ rẹ̀ mọ̀ bọ̀ rẹ̀ ní ẹ̀sẹ̀ òbí náà. Ó kí gbogbo orí adé ọrùn lẹ̀ wọ́n wà níbí lẹ́yìn ṣé gan ẹ̀kú ìdílé àjọṣe wa ò ní bàtà. Ó kí gbogbo àwọn honourables senators àti gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tí ìlú Òró wọ́n wá síbí wọ́n á yẹ kábíyèsí olóró sí fún ti ọjọ́ Òró tá à ń ṣe lẹ́yìn ẹ̀ṣẹ̀ gidi gan ni mo dúpẹ́ lọ́wọ́ yẹn. Màá fẹ́ dárúkọ àwọn tájọ kó ọ̀pọ̀ nípa náà ó bẹ̀rẹ̀ látòrí kábíyèsí ní Fìdítì ti Fìdítì àti onígbòdòdó ti gbòdòdó náà kábíyèsí ní Ìdòdẹ ti Ìdòdẹ ti ìlú Ọ̀yọ́ tó wá rẹ̀ rí dánilójú pé pẹ́ẹ́rẹ́ sọ fún ilé pé àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n wà ní ìdòkò yìí náà ibà sàmù ẹ̀ṣẹ́ gidi gan fún ìdílé náà àti bàbá àgbà aké àwọn náà wà ní ilé náà láti wá yẹ kábíyèsí sí wá kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lágbàlagbà lọ́mọdé pé ẹkú àjọ̀dún yìí láì lámọ̀rí wa rí bàgbà láṣẹjì ìlú Òró náà ló bàjẹ́. Mo fẹ́ sọ fún ìkan tí mo dẹ̀ mọ̀ pé kábíyèsí olóró náà ti sọ́tọ̀ pé àjọṣe ti wà láàrin ìlú Ọ̀yọ́ àti ìlú Òró látọjọ́ tó ti pẹ́. Àjọṣe náà bẹ̀rẹ̀ láti rí pé ẹni tó tẹ ìlú Òró yìí tó ṣe ọmọọba Ọ̀yọ́lọlá ó jẹ́ ọmọọba Aláàfin gbogbo ojú láti Ọ̀yọ́ ilé. Ìdúpẹ́ lọ́wọ́ náà pé bí àjọṣepọ̀ náà ti wà láti ọjọ́ tó ti pẹ́ àjọṣe náà ló bàjẹ́ ìta náà tá a fi wálé ní pé bí àjọṣe náà ọmọdún mọ́rán sí ìlú Òró ló bàjẹ́ ìlú Òró mọ́ná síwájú ní wọ́n ní gẹ́gẹ́ lọ́wọ́ yọ. Àkànní ọ̀sà pákókù àṣẹ àpòyógún. Ṣé gidi gan inú mi dùn gan pé mo wá sínú ilé yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n yí mi ká pẹ́ lọ́wọ́ yín gidi gan ni ó yẹ ẹ̀mọ̀ lọ rí ẹ̀mọ̀ bọ́ rí. Ìta wá ń ṣe lẹ́yìn tí fún títí Òróde yìí kì í ṣe pé bóyá pé a kàn wá láti wá lu ìlú àbí láti wá jó nìkan bí kò ṣe wípé àwa bí a sì fẹ́ kí ìrẹ́pọ̀ yóò sì wà láàrin gbogbo ọmọ ìlú Òró àti wípé wọ́n ní àgbájọ ọwọ́ láti sọ̀yà ọwọ́ kan bẹ̀rù lórí. Wọ́n á bá láàrọ̀ fún yín ni pé ẹ̀jọ́ nítorí Ọlọ́run wa fẹ́ kí ẹ bá kábíyèsí olóró ẹ bá wọn ní ìfọwọ́sowọ́pọ̀. Igi kan kò lè dágbó ṣe. Àkànní ọ̀sà. Kò ṣe pé ẹ bá wọn ní àfọwọ́sowọ́pọ̀. Gbogbo ẹ̀ náà kò lè ṣeé ṣe lọ títí. Obìnrin gbogbo ọmọ Òró ilé lóko ni àti lẹ́yìn odi fẹ́ kí gbogbo yín kẹ́ bá mi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí olóró. Mo dẹ̀ mọ̀ pé láṣẹ ìmọ̀ ìlú Òró ìbàjẹ́ ẹ̀ṣẹ̀. Àkànní ọ̀sà. Ní àfikún ohun tí mo mọ̀ pé à ń ṣe ọjọ́ káfíjà ọjọ́ ìlú sí pé káfí máa pè ní Òrúdè ni pé gbogbo wa tá a jẹ́ ọmọ Òró lọ́kùnrin lóbìnrin ìyẹn ó jẹ́ wíwà bí a ṣe wà ní ilé ìlú yóò jẹ́ kí gbogbo wa ká fọ́ra báyìí lọ á ti rí pé àwọn oríṣiríṣi àti rí ìpínlẹ̀ mo
dẹ̀ mọ̀ pé wa kájọ ṣe kájọ pé gbòòrò lárugẹ ni tí ìlú Oǹdó kó ba lè ní ìdàgbàsókè. Mo wá ń pe gbogbo àwọn stakeholders látòrí àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn olùkọ́, àwọn dírẹ́bà, àwọn dókítà, àwọn honourables àti gbogbo wa tá a jẹ́ ọmọ bíbí ìgbòòrò yìí. Mo bẹ̀ yín fẹ́ kí ẹ fọwọ́sowọ́pọ̀ kí ẹ̀dẹ̀jọ́ gbé ìgbòòrò lárugẹ. Mo mọ̀ pé wọ́n á ní àgbájọ ọwọ́ àfi sọ́yà. Àkànní ọ̀sà fẹ́ lórí pápó pì. Ṣé mi gan inú mi dùn láti wá bí ní fún àfi dání lójú pé tí òkú bá ti ní nǹkan ṣe ẹ̀mọ kò wá á máa fi. Àkànní ọ̀sà ilé bàbá bọ̀. Ọmọ ògbèsè àbí bọ́lá Yorùbá. Mo fẹ́ sọ ọdún nìkan èmi àti kábíyèsí olóró àti mọ́ra láti Canada tó dẹ̀ jẹ́ pé ọmọọba làwọn ọmọọba lèmi náà. Ọba di méjì ọba ń kọ́ba. Kó tó di pé bàbá Adéyẹmí wájà èmi ò ní ọkọ̀ pé bóyá ń díje fún Aláàfin. Àkànní ọ̀sà pápó pì alálọ́dún orí náà ṣe nìyàn. Náà sọ fún mi rí pé ọmọọba làwọn ṣùgbọ́n bí Ọlọ́run ṣe fẹ́ ni wọ́n ní orí tí ó dádé ní inú àgbàdo yẹ ti wá. Àkànní ọ̀sà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àjọṣe náà kò lè ní bàjẹ́. Olówó máa sọ̀rí olówó. Olówó tí wọ́n sọ̀rí olówó. Gbogbo àwọn akáwá sí ilé wọ́n á ṣe ládùúrà fún wa pé àdélébáre àrìnàkórè àbòyá ibi ẹ̀mọ̀lọ́rẹ́ ẹ̀mọ̀kọ́rẹ́. ọmọ orúkú ọmọ náà ti wà lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí. Fọ́tò dà. Wọ́n ní ẹ̀yà fọ́tò pẹ̀lú ẹ̀. Olóró ẹ̀kú àlejò Àkànní ọ̀sà. Ẹlẹ́sìn ẹtì ìlú Ẹ̀ṣẹ́, ìlú Majesty, ọba Yaku, Ìbàlọ́lá, ẹ̀sẹ̀ kábíyèsí o. Kábíyèsí ọmọ ẹ̀sẹ̀ ọmọ yìí, àbẹ̀sọ̀lá, eréjọ tilẹ̀ jẹ́ kábíyèsí o. Ẹlẹ́jù sábà kábíyèsí o. Olóòtú